gbogbo ọmọ Nàìjíríà ẹ wo iṣẹ́ tí Fatima Fatix Fabrics tó ṣe fún mi tó ń tajà lóṣòdì tó nílé aṣọ lóṣòdì olówó wọ kílíníìkì màmá mẹ́ta lẹ́ni tó kó àwọn sọ́jà àti àwọn Lagos State Enforcement tó kó wọn wá tó ní kó wá máa wo kò tẹ̀ jẹ́ kí n jáde kó tó máa mo kàn gbọ́ gbàùgbàù ni mo sáré jáde síta tí mo wá ní kí ló ń ṣẹlẹ̀ láì fún mi ní ìwé kankan ìjọba ò fún mi ní ìwé òun náà fún mi ní ìwé o. Olóyè Tẹ̀míládé Fáyẹmí nìyẹn ẹni tí gbogbo èèyàn túmọ̀ sí ìyá mẹ́ta tó máa ń gbẹ̀bí ní Yànà Pájà lẹ́kọ̀ọ́ ló sọ̀rọ̀ yìí. Lájọrí ohun tó sì sọ ni pé Alhaja Fatix fọwọ́ lágbóhùn lójú lórí dúkìá tóun ti ń lò tipẹ́ tó sì jẹ́ pé ṣe ni àwọn ọmọ onílẹ̀ tún gba mílíọ̀nù 4 náírà lọ́wọ́ òun. Ṣùgbọ́n Alhaja Fatima Ọmọlára Hamzat ẹni tí gbogbo èèyàn túmọ̀ sí Alhaja Fatix náà ti sọ̀rọ̀. Àlàyé tó sì ṣe èyí tí agbẹjọ́rò ẹ̀ fi ṣọwọ́ sí tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá. Lóbìnrin oníṣòwò yìí ti sọ pé lọ́dún 2020 ìyẹn ọdún 5 sẹ́yìn lòun ti ra ilẹ̀ yìí lọ́wọ́ ọ̀gbẹ́ni Salim Alaka ẹni tó ti ṣe gbogbo ètò tó yẹ lórí ilẹ̀ ọ̀hún lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó láti ọdún 2018. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé Alhaja Fatix ti ra ilẹ̀ ọ̀hún síbẹ̀ ọ̀gbẹ́ni Salim Alaka sì gba àwọn èèyàn oríṣiríṣi sórí ilẹ̀ náà. Pàápàá àwọn tó ti wà lórí ilẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ tí wọ́n sì ń sanwó gẹ́gẹ́ bí ayálégbé fún. Àti pé ìyá mẹ́ta Mama Agbebi tó lọ pariwo lórí ẹ̀rọ ayélujára yìí náà wà nínú wọn. Tó sì ń sanwó gẹ́gẹ́ bí ayálégbé fún Alaka tó ti gbàwé ilẹ̀ sọ́wọ́ láti ọdún 2018. Ó ní màmá náà sanwó ilẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ayálégbé títí di ọdún 2020. Agbẹjọ́rò tẹ̀síwájú pé lẹ́yìn tí Alhaja Fatix sanwó tán ló ní kí àwọn ayálégbé kó jáde tó sì fún kálukú lówó láti fi wá ibòmíì tí wọ́n lè máa gbé. Àti pé owó tí Salim Alaka pàpà gbà lọ́wọ́ wọn ni Alhaja Fatix yìí fún lówó ọ̀hún padà. Ó ní lásìkò tí Fatix sọ pé òun ṣetán láti lulẹ̀ ọ̀hún ó ní gbogbo àwọn ayálégbé pátá ni wọ́n pààrọ̀ ọ̀dọ̀ ẹ̀ láti bẹ̀bẹ̀ fún àsìkò díẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ìyá Agbebi náà wà lára àwọn èèyàn yìí tí wọ́n ń tọrọ àǹfààní ìgbà díẹ̀ kí wọ́n tó lè kó jáde. Tí Alhaja Fatix sì sọ fún wọn pé kò sí wàhálà kí wọ́n máa lulẹ̀ ọ̀hún lọ. Agbẹjọ́rò yìí tẹ̀síwájú wípé lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí kan náà lẹ́nìkan náà tún yọjú lọ́dún 2021 ọmọ onílẹ̀ ló pè rẹ̀ Jímọ̀ Ìṣọ̀lá lórúkọ ẹ̀ ń jẹ́. Ohun tó sì sọ ni pé ọmọ ẹbí Èjìgbádéró lòun ń ṣe. Ṣùgbọ́n kí àlàáfíà lè jọba níṣe làwọn èèyàn yìí náà tún fẹ́ gbowó lọ́wọ́ Alhaja Fatix. Lọ́dún 2023 làwọn ọmọ onílẹ̀ míì náà tún yọjú láti gbowó ilẹ̀. Lọ́tẹ̀ yìí àwọn ẹbí mẹ́ta ní pàápàá ẹbí Olúbùnmi, Olúbími àti Fágbàyí Akápò tí wọ́n sì jọ fa ọ̀rọ̀ yìí gidigidi kí Alhaja Fatix náà tó tún fún àwọn náà lówó. Àwọn ẹbí Olúbùnmi náà ni wọ́n wá gbogbo ọ̀nà láti lé ìyá Agbebi yìí kúrò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ àwọn ni wọ́n ti ń kì láyà tẹ́lẹ̀ tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ẹni tí ẹbí yá nílẹ̀ láti lè fi ọ̀rọ̀ wọn múlẹ̀ wípé àwọn gan làwọn ní ilẹ̀ ọ̀hún láti ọjọ́ pípẹ́ wá látàrí àwọn ìwé ẹ̀rí owó tó san fún wọn láti ìpìlẹ̀ wá. Ó ní àwọn èèyàn yìí ni wọ́n kó wàhálà bá màmá àgbàlagbà yìí lẹ́yìn tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tí màmá náà sì sáré gborí afẹ́fẹ́ lọ láti lọ sọ pé Alhaja Fatix fọwọ́ lágbóhùn lójú. Agbẹjọ́rò obìnrin oníṣòwò yìí sọ pé gbogbo ètò tó yẹ lábẹ́ òfin ni Alhaja Fatix ti ṣe. Ó ní obìnrin kò fọwọ́ lágbá ẹnikẹ́ni lójú yálà àwọn ayálégbé tó ti wà lórí ilẹ̀ ọ̀hún ti pẹ́ tàbí àwọn ọmọ onílẹ̀ gan. Àti pé gbogbo ẹ̀rí tó yẹ lábẹ́ òfin ló wà ní aláùsá èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé Alhaja Fatima Ọmọlára Hamzat ló ní ilẹ̀ ọ̀hún. Àti pé obìnrin náà kì í ṣe oníjìbìtì adàlúrú tó lè fọwọ́ lágbá ẹnikẹ́ni lójú tàbí yan ẹnikẹ́ni jẹ. Ọdún 1981 mo gba ilé sí nọ́mbà 4 Coast Street ibẹ̀ ni mò ń gbé mo dẹ̀ ń lọ sí ṣọ́ọ̀ṣì kan ní Adébóhùn Street nọ́mbà 2 níbẹ̀ yẹn táwọn èèyàn bá fẹ́ bímọ nínú church gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ nípa ẹni mo máa ń ṣèrànlọ́wọ́ fún wọn nígbà tí wọn ò bá ní orí ọ̀fẹ́ láti fi mọ́tò gbé wọn lọ síbi tí wọ́n lè lọ bímọ. Ibẹ̀ ni àwọn ìlú àwọn landlord association wọn tí máa jẹ́ CD àbí kí ni wọ́n ń pè wọ́n sìn ibẹ̀ làwọn ìlú ti wá rò wípé àwọn bẹ́ẹ̀ mi kí n lè máa ran àwọn náà lọ́wọ́ torí pé ìṣòro máa ń wà ní òru tí àwọn ìyàwó wọn bá ń rọbí ẹ̀dẹ̀ mọ̀ pé òru lọ́pọ̀lọpọ̀ máa ń rọbí. Mo kọ́kọ́ ti gbà fún wọn pé ìrànlọ́wọ́ ta lè ṣe fúnra wa náà nìyẹn ṣùgbọ́n pàtí mo rí wípé ó ní èmi lára nínú yàrá pé tí n bá ti gbẹ̀bí fún wọn tán tèmi sùn sílẹ̀ tí ó máa tún kú pé ká máa ṣètọ́jú wọ́n máa gbogbo ẹ̀jẹ̀ nǹkan kan dédé máa ba gbogbo ilé jẹ́ mo dẹ̀ rí pé kò ní fún mi ní ìlera tó péye mo wá lọ sọ fún wọn wípé mi ò wípé kí ni àwọn náà wá mú mi irú àwọn bàbá kóòlù bàbá Alhaji Jamiu Jimoh tí wọ́n kọ́ mọ́ṣáláṣí àwọn yẹn kọ́ báyìí máa àwọn ti léètì ọdún ti pé àwọn yẹn ti dàgbà kó tó di pé mi débí ìbáyé yẹn èmi sì wà lọ́dọ̀ ńgbà tí mo débí yẹn. bọ́ láàárọ̀ ọjọ́ iṣẹ́ Agbebi lẹ́yìn kọ́ abẹ́kan mọ́ díẹ̀ ni. láàárọ̀ ọjọ́ iṣẹ́ Agbebi yẹn mo mọ̀ díẹ̀ tó pé láti ìdílé mi láti ìlú péjú tuntun wá tó láti ìdílé mi iṣẹ́ ká máa ń ṣe nìyẹn
ìyẹn ló jẹ́ kó rọrùn fún mi láti lè máa gbẹ̀bí fún àwọn ará church. ìgbà tẹ́yìn lè débi gbà yẹn mo bí iṣẹ́ o ẹ̀kọ́ fi ń ṣàánú ni. ẹ̀mí mo bí iṣẹ́ ṣùgbọ́n pàtó di wípé bóyá àwọn ọlọ́pàá wá ń yọjú ìgbà yẹn ni èmi náà wá lọ gbàwé ìjọba mo dẹ̀ ti gbàwé ìjọba láti ọdún 1983 August 1983 ni mo ti gbàwé ìjọba samples mi lẹ rí níta yẹn tí ìjọba gbé fún mi. bí mo ṣe débi ni wípé nígbà táwọn kò sí àwọn tó máa gbẹ̀bí fún àwọn èèyàn tó bá lóyún ní àdúgbò ìtorí pé bí ibà yìí ṣì wà nínú igbó nígbà yẹn ni àwọn láńlọ́ọ̀dù wọ́n wá bẹ̀ mí torí pé wọ́n rí i pé mo máa ń ran àwọn ìjọ kan lọ́wọ́ wọ́n wá bẹ̀ mí bí àwọn bàbá kóòlù bí àwọn bàbá Jimoh Jamiu bí àwọn ìyá pálọ̀ bí àwọn tinú ilé mọ́sàkú tí balẹ̀ wá wà lórí ẹ̀sìn abúlé oníṣìgìdì là ń pe bí ń gbà yẹn gbogbo wọn ò tí ì mọ̀ níyànà Ọ̀pájà abúlé oníṣìgìdì ni bí ń jẹ́ káàdì tí mo kọ́kọ́ tẹ̀ abúlé oníṣìgìdì ni mo kọ́ sí lọ́dún náà lọ́hùn tó fi di wípé bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbẹ̀bí fún wọn nìyẹn ṣùgbọ́n gbà tí àkókò tó jẹ́ wípé bóyá ó ti ń fẹjú àwọn ọlọ́pàá ń wá láti Ẹlẹ́rẹ̀ police station ni wọ́n ti ń wá kò tí ì sí wípé bóyá gbogbo tí ó wá ti dé yìí kò tí ì sí ń bẹ̀ so àwọn yẹn náà wá wí fún mi pé kí n lọ gbàwé lèmi náà wá fi wá rìn sí tí mo wá fi lọ sí Lagos State Traditional Medicine Board so ní ọdún 1983 wọ́n approve mi pé mo lè máa ṣe lọ fully so nínú ọdún 1984 mo ṣe survey tó dẹ̀ jẹ́ wípé ó yẹ kí red copy ẹ̀ kó wà ní aláùsá lọ́hùn then látìgbà tí wọ́n dẹ̀ ti introduce pé ká máa san land use àtìgbà yẹn náà mo dẹ̀ ti ń san land use mi up to date mo dẹ̀ ń ṣe renew aláìsẹ̀nsì mi lọ́dọ̀ ìjọba lọ́dọọdún tí mo ti ṣe títọ́dún yìí náà pàápàá. land use tẹ́ ẹ̀ sọ yẹn ṣe orúkọ yín lè fi sọ. orúkọ mi ló wà lórí land use náà ló wà lórí gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì. Yorùbá bọ̀ wọ́n ní tọ́jú ọ̀rọ̀ bá pẹ́ ìkànnì ńlá ẹ̀pẹ̀lẹ́. àwọn tí wọ́n gbà yín láàyè gbà yín nígbà tẹ ní yàrá ò lè gbà yín mọ́ àbí ìgbà sí ìlọ. bẹ́ẹ̀ nǹkan kan wà tán béèrè pé tó bá yà á gbà lọ́wọ́ ẹ̀ fún bí tá a fún ẹ̀ yìí o. náà ṣàfìgbà tí ẹni tí wọ́n sọ pé ẹni tó jẹ́ ọmọ onílẹ̀ tí ó jẹ́ ọmọ ìyá tó níbí lẹ́yìn tí mo ti kọ́ bí tán ni ẹni tó jẹ́ ọmọ ìyá tó níbí à ń pè wọ́n ní Sàlámì Alákà ni wọ́n wá dé so àwọn náà dẹ̀ jẹ́ kó yé mi wípé ìyá àwọn orílẹ̀ Agége ló ti wá pé ìyá àwọn ló níbí ìgbà tí ìyá àwọn dẹ̀ ti lé tàwọn ni àwọn dẹ̀ ní ẹ̀tọ́ láti máa túbọ̀ táwọn ò sí ń lé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn yẹn ni wọ́n wá sọ wípé kí ni mo máa ṣe fún àwọn yẹn bàbá yẹn nígbà ayé ẹ̀wọ̀n ti kú sìn ó wà ní ìmọ́lẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní fún ní 15 naira ní oṣooṣù èmi náà fúnra mi ni mò ń increase owó yẹn bí ìlú ṣe ń fẹjú sí i ṣùgbọ́n gbà tí bàbá òun orí ọ̀fẹ́ àti ilé tó jẹ́ pé tó bá rán àwọn ọmọ wá pé kán wá gbowó wọn ní mówó délé ni bàbá wa gba lọ́ọ̀yà tí lọ́ọ̀yà wa ń gba owó yẹn lọ ṣẹ̀dẹ̀ mọ̀ pé lọ́ọ̀yà ò ní ṣe nǹkan kan láyì má fi àpẹẹrẹ pòun gbowó lọ́wọ́ lágbájá ìyẹn jẹ́ ti ìtọ̀kọ́ ọbẹ̀ yẹn tí tó fi di pé bàbá papòdà tí àwọn ọmọ bàbá ṣẹ̀ṣẹ̀ wá gbé ilẹ̀ sà. ìyẹn ni pé bá yẹn fún wọn lówó yẹn. lẹ́gbà yẹn ẹgbà tí ó ti di pé lẹ́yà ti kékọ̀ọ́ fún mi ní rìsì. ní ọdún 2021 May 22nd àwọn ọmọ bàbá yẹn wọ́n yọjú pẹ̀lú àwọn ọkùnrin kan tí wọ́n sọ wípé àwọn ò ní sí ní bímọ ìbí báyìí ti tẹlomi o mo ní fún kíni o wọ́n wá ní nǹkan tó ṣàwà bẹ́ẹ̀ làwọn ti sọ fún mi yẹn nǹkan kan dédé mo ní lọ́ọ̀yà dà wọ́n ní lọ́ọ̀yà ò tẹ̀lé àwọn wá àwọn ni ọmọ bàbá àwọn ò rò wípé ó yẹ kí àwọn tún mú lọ́ọ̀yà dà. ojú tẹ mọ wà nù àtàwọn wà yẹn. àwọn ọmọ tí bàbá tó kú yẹn ń gbà yẹn àwọn Alákà family yẹn ló tẹ̀lé wọn wá ìyẹn ọkọ̀ tí mo dá mọ̀ nù wọn Salim Alákà ó tẹ̀lé wọn wá. ẹni tí wọ́n ní dáàpọ̀ ẹ̀mọ́ kínní yìí ẹ rí wọn rí dáadáa kó lè ṣe mọ̀ wọ́n. mi ò tí n bá rí wọn dì sí náà mi lè dá wọn mọ̀ tó ti yẹ yín sìn ṣùgbọ́n ní Christmas Eve ní 2023 ní December
24 stroke tó ta fi máa wọ 25 torí pé bí nǹkan mo fẹ́ lọ sí church láti lọ ṣe àìsùn Christmas yẹn ni wọ́n wá ní wọ́n ń béèrè mi ó dẹ̀ ti bọ́ sí ọwọ́ òrèwèrè alẹ́ ń dẹ̀ wá yọjú sí wọn àwọn náà dẹ̀ kí mi dáadáa tó ti yẹ yín sìn wọ́n dẹ̀ yẹn madam yẹn. kí náà kókó ara wọn fún mi. nǹkan tí àwọn èèyàn ń pè wọ́n tẹ́lẹ̀ yẹn náà èmi ò béèrè orúkọ wọn ṣùgbọ́n nǹkan táwọn èèyàn ń pè wọ́n ni pé Fatima Fatix pé wọ́n nílé aṣọ ní Òṣòdì nǹkan tí wọ́n pè bọ́tẹ́ mi ò béèrè nǹkan kan lọ́wọ́ ṣùgbọ́n báwọn ṣe ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́kọ́ wọn ti dé torọ́kọ wọn ló máa ń wá pariwo mọ́ mi níbi tẹ́lẹ̀ lónìí ìyá yẹn ò ní sọ̀rọ̀ bóyá màmá dákẹ́ tó máa wò ní ẹ tó máa ṣe lọ́wọ́ ẹ. lórí kíni yẹn. ẹbí mọ̀ so òun wá dáhùn wípé àtọ́bàdẹ́ sọ̀rọ̀ ó kù sí wọn lọ́wọ́ o. kí ni wọ́n bá wá tán fún wa kì í. ẹ̀mí ìyẹn ní okò yé mi wọ́n kàn wọlé àwọn nìkan ló kọ́kọ́ wọ àwọn nìkan madam nìkan ló kọ́ wọlé wọ́n dẹ̀ kí mi dáadáa gẹ́gẹ́ bí ọmọlúwàbí níjọ́ yẹn ní that is 23 December 2023. wọn wá ń wá pé tó ibi tẹ wà yìí yóò. ẹgbà tó ti mọ̀ kọ́kọ́ wọ́n ti máa ń wá pariwo mọ́ mi tẹ́lẹ̀ pé kí n jáde wọ́n ti ra bí ti wọn. fúnra ara àwọn torí lé fúnra ara àwọn tẹ́lẹ̀ náà mo ti ń gbọ́ pé ó yẹ kí n lọ sí orílẹ̀ tí mo ti lọ sọ́dọ̀ àwọn Fágbàyí ní orílẹ̀ ṣùgbọ́n gbàtọ́rọ̀ wá délé àwọn náà gbọ́ ariwo fáwọn èèyàn máa ń wá pariwo yẹn kó tó bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn máa dúró sọ́dẹ̀ máa gbàgbọ́ sọ̀rọ̀ àwọn náà ṣe ìrànṣẹ́ pè mí pé kí ló ń ṣẹlẹ̀ mo dẹ̀ wá kó mo rò wọ́n ní àwọn náà mọ̀ pé torí títí kọ kábíyèsí ọba kọ́ máa láfẹ́ ń gbà yé wọn kọ́ lọ́n pé ó fọ̀rùn kẹ́ wọn pẹ̀lú àwọn tí wọ́n bá fi bẹ́ẹ̀ ni wọ́n pẹ̀lú àwọn tó wá fi mí lọ́kàn balẹ̀ pé iṣẹ́ ìlú ni kí n dẹ̀ ti mọ̀ pé kí n máa ṣe lọ wọ́n dìídì wọ́n gbórí adé wá bá mi níbí ìbàyìí bí yẹn ti jẹ́ sùn. ibẹ̀ ó dápọ̀ mi lè yàn bá àbí lè dápọ̀. nígbà tẹ́mi fi kọ́ yẹn ìwọ̀nba ibi ni ibi tí wọ́n fún mi so gba tí èmi lèmi ní fẹ́ǹsì yìí nígbà tó ti jẹ́ wípé èmi ti ń lò síbí ṣẹ̀dẹ̀ mọ̀pẹ́ni tó ń gbẹ̀bí àwọn tó ń bímọ kò sí. bọ́sùn ní í ṣe pọ̀ pẹ̀lú. láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ náà sọ wọ́n àwọn kílẹ̀mù sí pé bóyá wọ́n ní 4 plot àdómi ìmọ̀ye plot tó wà lórí ẹ̀ pé so ó ti include eléyìí kẹ́dẹ̀rẹ̀ 50 by 50 ni kò tiẹ̀ pé half plot. màmá yàtí pé iṣẹ́ tẹ̀ ń ṣe ibi náà lè ń gbé. ẹni tó bá ń gbẹ̀bí kì í lọ lé torí. àwọn bàbá yadé tó gba lẹ́jẹ́ pàmò ìjọba ìbí èlò ni nǹkan tẹ̀ pàdánù ìjọba kẹ fálù ẹ̀. ṣé ọlọ́run ló lè mọ̀ yẹn aṣáàtìmọ̀ wípé ọlọ́run dá ẹ̀mí wa sí kìdẹ̀ ń ṣe pé ìtorí tó bá jẹ́ náà lójó mi lè rí nǹkan kan mú kúrò ṣùgbọ́n nǹkan tó ṣe é mú tí ó jẹ́ pé kéèyàn àwọn ẹlòmíì má lọ wọlé kán má lọ fi agídí mu mo ti yẹ ẹ kúrò yẹ sà. Yorùbá ní èèyàn tó ń gbẹ́lẹ̀ ló pọ̀ fún ẹni tó ń sunkún ayọ̀ tọrọ dé ìpìlẹ̀ afẹ́fẹ́ jẹ́ ṣíṣe láàrin àwọn tí wọ́n wà nínú àti táò àwa la ní o kìlẹ̀ afẹ́kọ́ jẹ́ àṣepọ̀ láàrin yín báyìí tálàbí àbíjọba tí ò ní dábì pàǹbà rẹ ni ló kọjẹ́. tí ó bá rọrùn fún wọn láti wí pé tó wọn ní gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe tó bá rọrùn fún wọn láti yàn dábí déédéé tí ó bá dẹ̀ wá rọrùn fún wọn èmi náà kúkú ti wà ní bàbá máa retí ọmọ rẹ láìpẹ́ so kò ń ṣe gbogbo yẹn ló jẹ́ kò jẹ́ nǹkan kan tí ó jẹ́ ìdùn kan lọ fún mi bí kò ṣe pé àwọn tó máa wá látọ̀nà jíjìn wọ́n lè dé láàrin òru wọ́n fẹ́ bí bí yẹn ti jẹ́ nìyẹn. ohun tí mo fẹ́ bèèrè lẹ́kọ̀ọ́ pé nígbà tán láwọn tán dá mọ́ kí nǹkan tán náà wá bí nípa sọ fún àwọn náà ti ta ìgbà yìí wọ́n dẹ̀ ní bàbá ọkọ̀ owó máa ń pariwo nípa lẹ̀ tí wàá bí lálẹ́ ìjọ kan tí wọ́n fún yín nígbà kan wípé níwájú Ọlọ́run àti ènìyàn wọn fún mi nígbà kan ọkàn máa irun gbogbo gbà àyà mi máa ń pé ìgbà báyìí làwọn fún yín dà. àwọn sọ ọkàn fún mi ọkàn fún mi ní ìwé ìjẹmọ tó yẹ pé ìwé kékeré báyìí bá wà. àwọn tó wá sọ pé àwọn ti ta ibi fẹ́lómi nǹkan. níwájú Ọlọ́run àti àwọn fún mi ní nǹkan kan yẹ pé lọ́yà àwọn ọgbọ́n tí mò ń béèrè nǹkan tó yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀ náà nìyẹn wọn fún mi ní nǹkan. màmá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé ẹ tiẹ̀ sọ̀rọ̀ bíi líìsì ayá ọ ni o àbí àtà fún ọyán náà. ẹ tà fún mi lọ́jọ́ iwájú o. ṣé ó tiẹ̀ wà. ẹ ṣe mọ̀ pé mo sọ wípé ńgbà tí àwọn ìlú fún mi
bàbá tí a sọ yìí wọn ò sí ní règbèrègbè ṣùgbọ́n mo ti kọ́ ibi tọ́yanyan kí bàbá tó yọjú bàtí bàbá dẹ̀ yọjú wọ́n wá rí i pé irú iṣẹ́ báyìí ni wọ́n ṣe ń bẹ̀ fúnra ara bàbá ló ní kí ni mo máa fún àwọn èmi náà dẹ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tó bí mi lọ́mọ mo fi sọ pé mo bẹ̀rẹ̀ látòrí 15 naira tí mò ń fún wọn fúnra ara mi náà ni mò ń increase bí ìlú ṣe ń ṣe sí títí di ọjọ́ ikú bàbá. ìjà àwọn ọmọ bàbá yẹn tiẹ̀ gbowó lọ́wọ́ yẹn rí nígbà tí bàbá wọn ti kú ṣé wọ́n gba owó pé àwọn gbowó rentage fáwọn rẹ̀. no yàtọ̀ sí lọ́ọ̀yà yẹn tó ń yọjú tó fi wájú. nígbà tẹ̀lé fẹ́ ṣe ratification owó tẹ náfẹ̀ tó bí èlò tó rẹ̀ sọ́lẹ̀ pẹ́pẹ́ ta odidi ilé. bẹ́ẹ̀ ni wọ́n gba 4 million lọ́wọ́ mi ṣàṣàǹgbé. ní ọdún mélòó sẹ́yìn báyìí. ní ọtí lè fi tẹ́kùn yẹn sí. àwọn olóògbà 4 million yẹn. àwọn orílẹ̀ Agége àwọn Olúbùnmi family. nígbà tọ́rọ̀ wá dé báyìí ṣe pé wọ́n. ọmọ àwọn náà wá sọ fún mi yìí àwọn náà dágbò sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ni wọ́n sọ àwọn náà pè mí tọ́tọ́ pé àwọn tí wọ́n pe àwọn ibi tí wọ́n pe àwọn sí ó ti ga ju ẹ̀mí àwọn náà dárúkọ àwọn èèyàn tí mo dárúkọ yẹn. ṣé wọ́n ti dáwọ́ yẹn padà. àwọn ìdáwó padà.